ikú aṣọ́gbó márùn-ún. Àwọn agbébọn tún ṣèlérí ìkọlù míràn sí Ikoyi ilé. Àwọn olùgbé Ikoyi ilé tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìrònú ti dojú àgbà wọn kodò pẹ̀lú bí wọ́n tún ṣe gba lẹ́tà ìhàlẹ̀ láti ọ̀dọ̀ àwọn afurasí agbébọn. Èyí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn afurasí agbébọn ṣe ìkọlù sí ọ́fíìsì wọn. Ọ́fíìsì àwọn òṣìṣẹ́ aṣọ́gbó ọba ní ibùgbé tó wà ní agbègbè ọlọ́kọ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí èèyàn 5 sì pàdánù ẹ̀mí wọn. Àwọn lẹ́tà ọ̀hún ló tẹ iléeṣẹ́ ìròyìn wa lọ́wọ́ ni wọ́n fi sílẹ̀ ní ẹ̀yìn ilẹ̀ kan tí ó jẹ́ ọmọ ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ Fatai Saadu ní ọjọ́rú oṣù kínní ọdún 2026. Lẹ́tà ọ̀hún ni wọ́n kọ ní èdè Gẹ̀ẹ́sì àti Yorùbá tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé àwọn yóò kọlu ìlú náà ní 20 oṣù kínní ọdún 2026. Wọ́n fọmú pé kò sí ohun tí ó lè dá wọn dúró láti ṣe ìkọlù náà ní ọjọ́ tí a sọ. Ohun tí ó wà nínú lẹ́tà náà ni láti ọ̀dọ̀ báńdíìtì a ó wà ní January 20, 2026. Ẹ dúró dè wá àti pé kí ẹ múra wálẹ̀. A wá láti wá fún yín ní ìbànújẹ́ ní orílẹ̀-èdè yín ní Ikoyi ilẹ̀ Ọ̀yọ́ State. Ẹ múra lẹ̀ fún wa. Àwọn lẹ́tà náà ni ó tún mú ọ̀pọ̀ awuyewuye jẹyọ ní ìjọba ìbílẹ̀ Oríire tí ọ̀pọ̀ olùgbé sì ti ń kọ àyà sókè lórí ìhàlẹ̀ àwọn afurasí agbébọn náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìhàlẹ̀ náà, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé fìdí rírí lẹ́tà náà múlẹ̀ tó sì ṣàlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ń bá ẹni tí ó rí àwọn lẹ́tà náà sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ láti lè ṣe àǹfààní fún ìwádìí wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Àyànládé ní ẹni tí wọ́n sọ pé ó rí àwọn àkọsílẹ̀ náà wà ní àgọ́ wa lọ́wọ́lọ́wọ́ tí a sì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ní kíkún láti mọ orísun lẹ́tà náà. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ rírì àwọn aráàlú àti ìfọwọ́sowọ́pọ̀ wọn tó sì tún rawọ́ ẹ̀bẹ̀ sí wọn láti fààyè gba iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe iṣẹ́ ìwádìí wọn bó bá ṣe yẹ. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú ni àwọn agbébọn ṣe ìkọlù sí ọ́fíìsì àjọ aṣọ́gbó ọba tó wà ní agbègbè ọlọ́kà ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkọlù náà tó wáyé ní nǹkan bíi aago 9 alẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2026 tí ìṣẹ̀lẹ̀ náà sì ṣekú pa aṣọ́gbó 5. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣàlàyé pé ìwádìí àwọn ẹ̀ṣọ́ aláàbò fi hàn pé àwọn agbésùmọ̀mí tó ti ẹnu ibodè ibòmíràn wá ló ṣe iṣẹ́ ibi náà. Ẹ ṣeun tí ẹ ń tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.